à ń kí happy new year báyìí ó yẹ kí gbogbo wa daṣẹ́lẹ̀ ni n tó ti mú tí wọ́n fi reduce owó epo yẹn gbó àtẹ̀yẹ tó ń fò lókè àtẹ̀ràn tó rìn lẹ̀ àtẹ̀já tí ń bẹ́nu omi gbogbo anybody ó yẹ kó daṣẹ́lẹ̀. mi ò dìbò rí láyé mi Tinubu ni mo kọ́kọ́ dìbò fún wípé tó bá débẹ̀ ó máa di rọrùn nǹkan yẹn wá lé sí ni o. ara ni àwọn ènìyàn especially àwa yìí lórí ọ̀rọ̀ transport ara ni wá. ìjọba ò rẹ́dì láti ṣàánú wa rárá. nbo ni ká gbà ní Nàìjíríà ẹ̀yin ìjọba wa ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa. ó yẹ kí gbogbo olùpátá ó daṣẹ́lẹ̀ kájọ fojú inú wò. ìmí ìtúnrúgbọ́ bọ̀ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn ajínigbé àtàwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí là ṣe ń sọ. ní báyìí a wà ní agbègbè Láfẹ́nwá gbogbo ariwo tẹ́ ń gbọ́ yìí jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà kí ló fàjà tẹ́ bá wò ó èrò lọ́tún èrò lósì nítorí èrò ni nítorí èrò èlò èrò 200 naira níbi tí wọ́n bá adé lórílẹ̀‐èdè yìí lẹ rí yìí bó ti ẹ̀ jẹ́ pé púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀‐èdè yìí àti àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá ni wọ́n gbàgbọ́ wípé nígbà tí àwọn tó bá jẹ́ ẹ̀yà Yorùbá bá ti débẹ̀ orílẹ̀‐èdè yìí ìlú àdùn ohun gbogbo wa sàn wá bọ̀ ara dẹ̀ wá ara tù wá ṣùgbọ́n kàkà kó sàn lára ewé àgbọn kókókó ló ń le. A wà lágbègbè Láfẹ́nwá nílùú Abẹ́òkúta láti wá mọ bí nǹkan ṣe ń lọ sí pàápàá àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ èrò àwọn tí wọ́n fi ọkọ̀ ṣiṣẹ́ àti láti mọ bí nǹkan ṣe ń lọ ní bí wọ́n ṣe ń pohùn réré lórí ipò tí wọ́n wà wọ́n ní owó epo ó ti gbówó lẹ́nu gògógé àwọn èrò tó ń gbé náà kò síṣẹ́ bó ṣe ń lọ ní ìkànnì Yorùbá Gidi TV Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé lórúkọ tèmi níbi tí a ti mú gbogbo bí nǹkan ṣe ń lọ wá fún yín láwọn ẹ̀ka ọ̀ka àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí nílùú tá a wà yìí àwọn nǹkan tó ń hàn jáde láwọn ìwé ìròyìn bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí wọ́n ní ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ọ̀dọ̀ àwọn aráàlú náà la ti ń gbọ́ bó ṣe ń lọ agbègbè Láfẹ́nwá nílùú Abẹ́òkúta tó jẹ́ ọ̀kan lára gbajúgbajà ọjà níbi tí àwọn àtọlọ́jà àti àwọn onímọ́tò àti àwọn ọlọ́kadà àtàwọn onímárúwá tí wọ́n ti máa ń ṣiṣẹ́ òòjọ́ wọn òun la wà yìí ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tá a máa débi wípé orí ìjà òun láti bá wọn látàrí wípé owó kò ṣòwò lórí wípé èrò kò ṣèrò kí ló fà á ẹ gbọ́ lẹ́nu wọn. èèyàn wa ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé kò dìgbà tí a bá ṣẹ̀ṣẹ̀ ń dààmú ara wa àwa gangan fúnra wa àwa la máa dúró nídúró pé láti gbára wa lẹ̀ nítorí pé táwa gangan ò bá dìde láti gbára wa lẹ̀ ìjọba ò rẹ́dì láti ṣàánú wa rárá ìjọba wọn ò rẹ́dì láti ṣàánú wa àfi káwa gangan dìde àti ṣàánú ara wa káwa gangan dìde because ayé ìgbà kan wà iṣẹ́ márúwá yìí nígbà yẹn tó ń tepo ní 75 naira à ń gbèrò ní 30 naira tá à ń gbèrò ń gbà yẹn wàláì tó bá ṣí sèfù ẹ lálẹ́ wà á máa ka 15,000 16,000 20,000 lórí èrò 30 naira ń gbà yẹn wà á ṣe bó ṣe wọ̀n ẹ́ wà á wọṣọ wà á fi lé but now ẹ wá wòran ó tún di last year tá à ń pariwo epo wọn à ń repo 220 230 240 ó yá wọ́n ti ní wọ́n fẹ́ yọ sọ́sídì pé tó bá yọ sọ́sídì ní gbogbo ẹ̀ máa tún wálẹ̀ wọ́n tún wá tún yọ sọ́sídì ọ̀hún tán ó tún yá wọ́n ní 500 590 640 now nísìn àwọn NNPC nìkan ló ń tà ní 590 580 àbí bóyá 590 bóyá 580 òní NNPC ń tà but ṣé bẹ́rù ṣe ń pọ̀ tó yẹn tọ́ntò yẹn ṣé lèmi máa lọ tó ń bẹ̀ kí n tó jẹun àbí kí n tó sọ deliver ìsọmẹ́ǹt márùwá tààrà ní 350 kó tẹ̀ tó dé pé bàbá wa Buhari ó wọlé 350 330 ni 350 330 ni now ó sì 2 points ó ti di 2 million plus now márùwá ẹ wá wòran àwọn èrò ẹlòmíì máa fẹsẹ̀ rìn àwọn èrò míì tá à ń gbé lójoojúmọ́ ń gbà míì àwọn bólẹ̀ ń lọ kọ́sítọ́mà á ní ẹgbẹ́ ewo kó owó pọ̀ lọ́wọ́ òun ni kí là á fẹ́ ṣe àbíkọ́ṣàánú ọ̀rọ̀ ẹ wo last year tó ń sọ fún wa wípé tí president wa tó ń promise wa wípé tó bá ti di December o owó epo yìí o ó máa wálẹ̀ o ó máa dá o kí ló wá yẹ ká ṣe ń gbà tó ti di December yẹn
à ń kí happy new year báyìí ó yẹ kí gbogbo wa daṣẹ́lẹ̀ ni n tó ti mú tí wọ́n fi reduce owó epo yẹn gbó àtẹ̀yẹ tó ń fò lókè àtẹ̀ràn tó ń rìn lẹ̀ àtẹ̀já tí ń bẹ́nu omi gbogbo anybody ó yẹ kó daṣẹ́lẹ̀ kó yẹ kó rìn tó bá jẹ́ pé à ń lò lórí tó dáa kò sí nǹkan tó fà á èdè wa ò lè yéra wọn ẹ gbọ́ ṣé mo yé èdè tó wà ní Nàìjíríà a ti pọ̀ ju kéde wa yéra wa lọ ẹ mọ iye èdè tó wà ń lù ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ ní Yíbò ọ̀tọ̀ láwùsá ọ̀tọ̀ ní Kalabao ẹ wá wo iye èdè tó wà ọ̀tọ̀ ní Ghana ọ̀tọ̀ ní TV ṣéde wa lè yéra wa kò lè yéra wa rárá torí bí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi àwa gọ́gọ́ òun la lè gbára wálẹ̀ torí tá a bá dúró àwa gọ́gọ́ tá a bá dúró lórí òdodo tá a bá dúró pé o promise wa di gbàdàgbà báyìí torí kóòmù ni mọ́lá gbọ́ kò gbọ́ kọ́ọ̀mù ìgbà báyìí o epo yìí máa wálẹ̀ kò wá wálẹ̀ nìyẹn ó yẹ kí gbogbo olùpátá kó daṣẹ́lẹ̀ kájọ fojú inú wò ńgbà tó bá jáde wá bá wa torí ńgbà tó bá fẹ́ wọlé wọn láwọn máa ṣe báyìí àwọn máa ṣe ara ẹ̀ náà lè kojú àwọn kan náà ti ṣe rí sẹ́yìn kò le tó báyìí kò sọ́jà 10 naira mọ́ kí ni ẹni tó fún mi ní owó láàárọ̀ yìí wípé ó fún mi ní change 20 naira méjì 10 naira kan pẹ̀lú 50 naira ó jọ 100 naira èrò 100 naira ẹ wá wòrán mo sọ fún bolotiri kò yẹ ká ná 10 naira mọ́ because kò sọ́jà 10 naira mọ́ kò sọ́jà 10 naira mọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bí àwọn ta ẹyọ kan tá a tẹ̀ ẹ́ rà ní 10 naira 20 naira chelsea rà 20 naira ó yá ó ti di mẹ́ta wàsó tá a rà ó tún wá di méjì agídí lọ́wọ́ fi tún tà fún wa ní méjì wàsó ibòmíì wà láwọn ò gba méjì wàsó ẹyọ kan 30 naira ṣó yẹ kó omi ni ó jẹ́rìí ẹ má jà tọra wa mọ́ wọ́n ń tọ̀ wá ni ó máa dá wọ́n ń tọ̀ wá ni ẹ wò gbà tí wọ́n ti ń sọ bọ̀ tó bá ti di December wọ́n máa ṣe ó máa dá wọ́n ń tọ̀ wá ni wọ́n ti mọ̀ pé ìyà bá wa lára mu díẹ̀ tí ìbá ṣe pé ara wa yí aláwa gbọ̀ngàn ṣe rí gbogbo nǹkan tó sì wà nílẹ̀ yìí àwa wọ́n fẹ́ fọpo wọ́n fẹ́ ṣe gbá wọ́n ń tọ̀ wá ni refinery tó fẹ́ túnṣe láti ìgbà wo ni wọ́n ti ń sọ pé wọ́n fẹ́ túnṣe kó ṣàṣàlẹ̀ tí ò lówó láti túnṣe nínú wọn wọ́n ní owó lọ́wọ́ kódà kí kan sọ pé òun fẹ́ ṣe àdáni ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò ní ṣe tara wọn ni wọ́n ń dù ṣùgbọ́n àwa gangan ọmọ Nàìjíríà àwa la lè gbára wa nínú ìdààmú torí pé tá a bá dúró tí a bá wò pé kí lóun fẹ́ jẹ kó tó lè ṣe nǹkan kò ní rí nǹkan yẹn ṣe o mi ò lè wá kú kò ní joyè ilé bàbá ẹ̀ tó bá sọ pé mi ò lè wá kú because àwa gangan la lè gbára wa tá a bá daṣẹ́lẹ̀ èyí tó ń lọ Àbújá kó má lọ èyí tó ń lé Èkó kó má lọ èyí tí ń fò lókè kó má fò èyí tí ń rìn inú omi kó má rìn èyí tí ń rìn lẹ̀ kó má rìn kó ní kálukú jókòó sílé ìgbà tí bàbá wa Ọbásanjọ́ ń sọ kan tó kò ń bẹ̀ pé kó ní kálukú lọ dáko ẹ mọ iye àwọn olówó tó ń dáko ekansin ẹ mọ iye tó ń ta gàrí ẹ lọ wo àwọn tó rọ àdá rẹpẹtẹ tó ti bẹ́ sóko tó ti ń sako ẹ mọ iye tó ń ta gàrí sìn ike red yẹn ike ìjọba red kékeré yẹn 800 naira ẹ wò ráìsì wá di 2000 naira ráìsì ike tó yẹ pé àwọn mẹ́ta ẹnìkan ṣo ó máa wó a kù sí ní irú bàbá yìí bàbá tó jókòó tó bá kí ike ráìsì kan mọ́lẹ̀ á wo ni ẹ wá wòran lẹ́ni tó lọ́mọ márùn ìyàwó àtọkọ ó yá ṣé kéèkọ́ tó wọ́n jẹ wọ́n máa mánéèjì ẹ̀ ni wọ́n á jẹ láàárọ̀ ó tún dalẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ kò sóúnjẹ lọ́sàn-án ó yá níbo là ń lọ ẹ wò à ń pariwo pé kọ́ ló ń gbà wá ń ta wàá fẹ́ gangan òun lọ́lọ́run ṣe fún wa o ń ta fẹ́ òun lọ́lọ́run fún wa wàhálà yẹn ti pọ̀jù ìpọ́njú yẹn ti pọ̀jù kí ló dé àwọn gangan àwọn ìjọba wa ló ń fìyà jẹ wá torí pé nǹkan tá a fẹ́ òun lọ́lọ́run fún wa táwa gangan fúnra ara wa tá bá ti gbára wa lọ́wọ́ wọn á sọ opinion ọkàn wọn but ńgbà táwa gangan wọn promise wa ìgbà báyìí
ìgbà báyìí síbẹ̀síbẹ̀ náà àtẹ yí sọ pé gbìyànjú láti pé irọ́ onímọ́tò àdáni kó daṣẹ́lẹ̀ ẹlẹ́rọ pákí àgbẹ̀ gbogbo wọn kó daṣẹ́lẹ̀ nígbà tí gbogbo oníkálukú bá daṣẹ́lẹ̀ tẹ́yẹ òkè tẹ́kù òkè tí nǹkankan tí gbogbo ẹgbẹ́ wọ́n á mọ nǹkan wọ́n á ṣe mọ̀ lọ́rùn. gbogbo nǹkan ló wọ́n rice gàrí báàgì rice ó ti ń tà bóyá 62,000 kí ni ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta fẹ́ jẹ níbo ni ká gbà ní nàìjíríà ẹ̀yin ìjọba wa ẹ̀yin gọ́fìmẹ̀ntì wa ẹ̀yin olóṣèlú ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí o nǹkan ti le jù kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ní nàìjíríà à sọ pé nàìjíríà go bẹ̀tà ìjọ òrùgàn la fẹ́ bẹ̀tà ṣó dìgbà tá a bá ń lọ 120 150 àti wọ́ bí 64 nàìjíríà ò yí padà ẹ jọ̀ọ́ ẹ̀yin olóṣèlú wa epo lórípa sọ́síjì epo yẹn gan arábòmí àmàdébòmí 630 640 ẹ jọ̀ọ́ bá wa wá nǹkan ṣe sí ẹ̀yin olóṣèlú wa lórí sọ́síjì yẹn gangan la dúró lé lórí àwa aráàlú ẹ jọ̀ọ́ lórí epo yẹn gangan 64 630 640 là ń rí epo ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí. lórí ọ̀rọ̀ epo lèmi fẹ́ sọ yìí lórí àwọn onímọ̀ọ́rùwà ojú wa tiẹ̀ ń rí lásìkò yìí bá a bá rí epo bàbá máa para ìdí àbàlẹ̀ mẹ́ta láti láfẹ́ ń wá mo sọ pé epo 15 ó ti tán gbogbo ẹ ti gbẹ àwọn èèyàn gan wọn ò tún fẹ́ gun mọ́rúwá mọ́ because owó tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí 16 tẹ́lẹ̀tẹ́lẹ̀ 150 là ń gbé nígbà tó epo wọn a ti ń gbé ní 250 300 wọn ò tún fẹ́ wọ̀ wọ́n tún ní 200 làwọn ní lọ́wọ́ so kò pé wa ẹ jọ̀ọ́ abẹ́yìn ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ torí tọlọ́run ara ni àwọn ènìyàn especially àwa yìí lórí ọ̀rọ̀ transport ara ni wá a kàn ń rọ́jú ni à ń rọ́jú ni o ara ni àwọn ènìyàn dáadáa ẹ wo bí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí transport à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹlòmíì ti lọ páàkì ẹ̀ sí lóhùn ò ṣe mọ́ olóhùn ò ṣe mọ́ mo lè sọ ẹni méjì náà pé olóhùn ò ṣe mọ́ pé ó ti sú òun àìmọye tó páàkì mọ́tò sílé tí ò gbé jáde mọ́ ẹ jọ̀ọ́ torí tọlọ́run ráìsì ò ṣeé jẹ gbogbo ẹ̀ ò ṣeé kọlù mọ́ gàrí ti wọ́n àwa à ń bẹ lọ́run là ń díwọ̀n mọ́ gàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa à ń bẹ lọ́run àwa là ń gè mọ́rúwá ní ìsìn wọ́n tún gbélẹ̀ fún wa owó tó tún gbélẹ̀ fún wa náà ó tún pọ̀ ẹ jọ̀ọ́ tó lọ́run ẹ bá wá nǹkan ṣe sí o tí yóò ní bàjẹ́ o ayé tí yín náà á dá o ẹ ní gbèrè tìjú o ẹ jọ̀ọ́ tó lọ́run ebi ń pa àwọn èèyàn o ebi ń pa àwọn èèyàn o toró ti sú wa bàbá jáde láàárọ̀ báyìí tábà máa wọlé lálẹ́ gbogbo owó epo ni kò sí owó kan tábà máa yóò dìlífà owó tó kún epo ni ẹ jọ̀ọ́ torí tọlọ́run ìjọba wa gómìnà wa ẹ jọ̀ọ́ torí tọlọ́run pírẹsidẹ̀ntì wa ẹ bá wá nǹkan ṣe sí o tí yín náà ní bàjẹ́ tọmọtọmọ ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jọ̀ọ́ o. ọ̀kadà tá a rà ní 120,000 tẹ́lẹ̀ ó ti di 800,000 táyà máṣíìnì ó ti di 40,000 ìwúrọ̀ 40,000 ló ń tà báyìí original 40,000 so gbogbo nǹkan tó yẹ kí nǹkan yẹn wọ́n nítorí wàá burú nú ẹ̀rọ gan lépo èkó ló yẹ kí ọ̀kadà wọ́n ìgbà táwọn ń gbé ọ̀kadà tẹ́lẹ̀ láti rí ìbàdàn sọ́ba tó kù èèlò à ń gbé 250 but ìsọlúmẹ̀tì ọ̀kadà gan sìn is 1,200,000 òun ló yẹ kí gbogbo nǹkan yẹn máa háì so kò sọgbọ́n káà náà tó jẹun ká tó bọ́yà ká tó bọ́mọ ìfù gan ọ̀rẹ́ ẹ̀fẹ̀ ká rán ọmọ lọ léèwé mọ́ gbogbo ọmọ mi ò lọ léèwé mọ́ báyìí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba ẹ bá wa wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí ṣó ti yé ọwọ́ ìjọba wa yẹn ó ń fi ara ní aráàlú ìfù gan ṣe ẹ̀fún sí dírẹ́fà bíi mẹ́jọ ló wà lẹ́yìn tó ń wọ́ kadà tó fẹ́ gùn tó bá yá wọn ló lè pọ̀ kò sí ọgbọ́n kó lè má pọ̀ àwọn dírẹ́fà bíi mẹ́jọ wà lẹ̀ tó fẹ́ gbọ́ kadà ìsọlúmẹ̀tì wọn rí ó ti wọ́n jù àtà ń dúró fún wọn tẹ́lẹ̀ rí àwọn iṣẹ́ àwọn tá máa ń dúró fún wọn àdè lè dúró fún wọn mọ́ so kóníkálukú wá solution sí gbèsè ayé ló kù 1,000 yẹn a ní rí gbé lásìkò bíi 4 hours la ṣe máa rí gbé tàbá gbé ní 4 hours yẹn 1,000 naira yẹn náà a máa fi rí epo ló ń gbà lọ́wọ́ wa epo ló ń gbà lọ́wọ́ wa à ń rí epo tẹ́lẹ̀ 165 ó di 700. no 760 àwọn kọ́ńtà 650. mo ti ro ní 700 ọlọ́ràndà 700 epo mo rà ń bẹ̀ 710 mo dẹ̀ gbèrò 700 naira lọ bẹ̀ ṣe rí pé nǹkan yẹn ó ti lọ fà wọ́n tó ṣẹlẹ̀ nìyẹn o tí gbogbo nǹkan fi ń wọ́n yẹn ọmọ mi ò lọ skul mọ́ mo lọ ní kó máa lọ kọ́ṣẹ́
èmi tí mo ti rán ọmọ indi iṣẹ́ yẹn tẹ́lẹ̀ mo ti kọ́lé mbẹ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ ti rán ọmọ lọ yunifásitì mbẹ̀ tẹ́lẹ̀ ń sìn gbogbo àwọn mẹ́ta tó kù yẹn mo ti dà wọ́n sẹ́nu iṣẹ́. ṣe rí àwọn ìjọba wa yẹn kà ní wọn ìdí tó fi jẹ́ kà ní pé owó yẹn ò dànù látòkè kọ́ lówó ti ń dàlẹ̀ àtòkè kọ́ ara mẹ̀kúnnù yìí náà ni àwọn àtàdúró yìí lọ́ ti ń rí owó àbí mo parọ́ mà ara mẹ̀kúnnù lọ́ ti ń rí owó white yẹ pé wọ́n máa pawó yẹn lára wa tó ń ṣe nǹkan tó yẹ kó ṣe sí ìlú fún wa kí ló fà tó fi ṣe olówó ó ń làmẹ́ẹ̀tì àwa tó wà tí ì ní rárá ńkọ́ kí ni ká ṣe. ẹ bá wa solution sí o ẹ bá ọ̀gá Tinubu àbúrò ń pè wọ́n yẹn ẹ bá wọn sọ̀rọ̀ tí ó ti yé a ti gbé wọn lórí jù mi ò dìbò rí láyé mi Tinubu ni mo kọ́kọ́ dìbò fún wípé tó bá débẹ̀ ó máa di rọrùn nǹkan yẹn wá lé sí ni o ẹ bá wa solution sí nǹkan yẹn mo bẹ̀yìn ẹ wo bí ìjọba ti ń gbé kínní nǹkan tẹ́ gbé sí mi lẹ́nu mi ìgbà rí lọ́wọ́ èèyàn but bí ìlú ṣe rí ló yẹ kí n gbà kí n sọ̀rọ̀ àwa tá kàwé la ń gbọ́ kádà o ẹ̀yin tẹ́ kàwé ẹ̀yin lẹ́ ń bá ìlú ìjẹ́ ẹ̀yin tẹ́ kàwé lẹ́ ń bá ìlú jẹ́ bẹ́ẹ̀ mo sọ ẹ̀yin tẹ́ kàwé ni o nítorí pàwọn ò mọ́wọ́ yìí o bí ilé sọ 10,000 di 10 billion ṣé ìran mi ṣe iṣẹ́ 10 billion rí kí ni mo mọ̀ tó ń jẹ́ 10 billion ṣó ti yé kí ni mo mọ̀ tó ń jẹ́ 10 billion ẹ wá fi òdo yẹn ó níye tó jẹ́ ẹ wá fi kówó lọ aráàlú dìbò kò dìbò ọmọ àgbẹ̀ ní tó bá fẹ́ gbé síbẹ̀ sẹ́mọ̀ ọmọ àgbẹ̀ síbẹ̀ so ìtọ́ aráàlú ṣe yẹn bóyá tèmi náà bá gbàgá tó má tẹ̀lé yín tí má tẹ̀lé ya mi yín sìn tí ẹ bá wọlé bóyá mo fẹ́ gba gáràjì ẹ máa sọ̀pọ́tì mi òyà ọmọ mi ló wà mẹ́ ẹ fún gáràjì yẹn òun lẹ ṣe ń rán wọn aráàlú àwọn tó dìbò náà rí oúnjẹ náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tó ń jẹ́ tíkẹ́ẹ̀tì pátá gọ́vnọ̀ là ń ṣiṣẹ́ fún ojúmọ́ là ń jà 600 là ń jà 600 ọmọ ayọ̀wọ́ ajáwé inú ẹ̀ a máa pín sí méjì pẹ̀lú ìjọba ni. owó ti wá gan náà kò tó nǹkan. ṣó ti yẹ bá ti pín sí méjì ọ̀hún bíi mẹ́rin ọ̀hún bíi mẹ́jọ a ṣe wà gba mẹ́ta ẹ̀. owó ti wá gan fún wa kò tó nǹkan nù ẹ̀. àwọn dáńjà 80 naira ló ń fún wa. wọ́n pa nù ẹ̀ ló pọ̀ jù. wàásù la ṣe ń gbà nìyẹn àwọn dáńjà. dáńjà òun lélẹ́yìí lápò mo jọ́ dárí ni mo jẹ́ dárí lápò ni mo yá òun lélẹ́yìí kí dáńjà eléyìí o. àgọ́ máa ń sáà gbọ́dọ̀ dé ta yìí. ọlọ́kadà ni èmi jẹ́ mo dẹ̀ jẹ́ ẹni tí ó kàwé ráńpẹ́ mo ní HND mi lọ́wọ́ tí ò wúlò fún mi torí situation tí Nàìjíríà wà lọ́wọ́ yìí ọ̀pọ̀ ìgbà tí mo lọ kàwé ọ̀hún náà tí mo rí pé mo kà á tá a dẹ̀ ríṣẹ́ ṣe tá a ríṣẹ́ ìjọba tá a rí iṣẹ́ private ló mú wa bọ́ sí di ọ̀kadà ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ ọ̀kadà tá à ń ṣe yìí náà ìnira yìí wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé a rí ọ̀nà àbáyọ míì mọ́ ṣùgbọ́n ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n fẹ́ wọlé ní 2023 yìí agbárùkù tì wọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wípé bóyá ìgbà tí wọ́n bá débẹ̀ bóyá ara máa dẹ̀ wá ṣùgbọ́n kàkà kí ó dẹ̀ lára àgbọn ilé ló lè sí kokoko ṣùgbọ́n gbogbo eléyìí inú wa ò dùn gẹ́gẹ́ bí ìpolongo tí wọ́n ṣe fún wa wípé tí àwọn bá dé orí ipò wípé gbogbo epo pátá epo máa wálẹ̀ sí wàsó ṣùgbọ́n ìgbà tí epo ọ̀hún náà máa dé padà epo ti lọ sí àpò 3 àbọ̀ tí inú wa ò dẹ̀ dùn sí lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní ọmọ 2 mẹ́ta wọn ò tó bọ́mọ lásìkò yìí inú wa ò dẹ̀ dùn ókè ẹni tí ó ní ọmọ tí ó lè bọ́ báwo ló ṣe fẹ́ rán níléèwé lórí pé àtijẹ lásán ló ń wá fáwọn ẹbí ẹ̀ lọ́wọ́ yìí ọ̀pọ̀ làwọn ẹni tí mo mọ̀ tó yẹ pé àwọn ọmọ wọn ń jókòó ńlé wọn á ní káwọn ọmọ wọn ó sùn táwọn tó kù bá dé láti iléèwé wípé kí wọ́n jáde síta kì í ṣe pé bóyá àwọn ní òfẹ́ láì jẹ́ káwọn ọmọ wọn ní òtó ẹgbẹ́ ṣùgbọ́n torí bùkátà tó wà ní apá wọn àti bí Ọlọ́run ṣe kún wọn lápá tó pẹ̀lú ìjọba tí à ń lò ní Nàìjíríà lọ́wọ́ yìí
kò jẹ́ kí a mọ ohun tá a lè ṣe ló jẹ́ kálukú ní o fi mọ níwọ̀nba àpò tiẹ̀. And then gẹ́gẹ́ bí ohun tí ó wá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa àti Ògùn state lápapọ̀, ìṣe tí wọ́n ń ṣe àwa tí a jẹ́ ọlọ́kadà, wọn ò mọ̀ pé ọ̀pọ̀ ọlọ́kadà la kàwé, gbogbo aládẹ̀ ní páálí wa lọ́wọ́, bọ̀ gbogbo páálí tá a ní lọ́wọ́ yìí àwọn tí wọ́n ń kó síta fún wa kò tẹ́ wa lọ́rùn, tó jẹ́ pé àwọn tí wọ́n kó síta náà àtijẹ́ làwọn náà ń wá, àwa táwọn náà jáde sóríta àtijẹ́ làwọn náà ń wá, ṣùgbọ́n ìnira yìí pọ̀ pẹ̀lú bówó epo ṣe wọ́n tó yìí, wọ́n tún fowó kún owó tí a fi ń gba owó orí lọ́wọ́ ìjọba ni. Àwa mọ̀ bí tí wọ́n ń kó owó yìí sí, ọ̀nà ò dáa, kò sómi, kò síná, tí wọ́n bá yẹ̀yẹ̀ mú ná ọjọ́ kan wá, wọ́n á gbé bíìlì wá pé ká wá sanwó, owó orí wo la fẹ́ san. Tó bá wá di páràlú bá bínú tán, wọ́n á sọ pé aráàlú ti ń ṣe kọjá yìí ẹ̀. Ǹjẹ́ àwọn tó fẹ́ gbé e wá kò yẹ káwọn náà rorí? Ọmọ Yorùbá ni gbogbo wa. Ǹjẹ́ bá a ṣe ń ṣe ńlẹ̀ àwọn ilẹ̀ Yorùbá ń bí, ṣé bẹ́ẹ̀ náà ń ṣe nílẹ̀ Haúsá? Ẹ jẹ́ ká ro kíní ìmọ̀nà ara wọn. Ẹ̀yà mẹ́ta la pera wa, kò wá yẹ káwọn mẹ́ẹ̀ta yẹn ká tún máa wá rí ara wa jẹ lọ́tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ elépo dé tá wa ń sọ láti àárọ̀, ọ̀pọ̀ epo la ní Nàìjíríà, ṣùgbọ́n epo mélòó ló ń wọlé fún wa fúnra wa? Epo mélòó làwọn gan ń fọ̀? Tá a bá ń fọ epo fúnra wa, ara máa dẹ̀ wá. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ làwa ń bẹ ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa wá àtúnṣe ṣe sí i, kí a máa fọ epo fúnra wa, ká mọ̀ bóyá ó máa wálẹ̀ ní àbó máa léwó, torí ìnira pọ̀, torí gbogbo iṣẹ́ tá à ń ṣe lójoojúmọ́ epo ló ń gbà lọ lọ́wọ́ wa. Ọ̀pọ̀ ráìsì là ń rà ní 6,500 kán tó dé 62,000 naira là ń rà báyìí. Owó àwọn ò tó jẹun mọ́ níbi tá a fẹ́ búyàn lówó. Tó bá dẹ̀ padà yá, a máa padà bá a débi pé wá bọ́mọ mi ò bá ti jẹ, mi ò lè fúnyàn jẹ o. Fún di èyí káwọn náà ètè bá wa wá tún ṣe sí i. Ọba tó sọ pé kinní kan ni, ọba tó ṣe tìlú da, orúkọ rẹ̀ ò ní parẹ́ o. Ọba tó dẹ̀ ṣe tìlú bàjẹ́, orúkọ tiẹ̀ ní parẹ́. Kí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ wa, bàbá wa, olólùfẹ́ wa, kó bá wa gbìyànjú láti ṣe àtúnṣe. Àwọn náà ń kọ orúkọ sílẹ̀ ni o, ṣùgbọ́n àwọn ò fẹ́ kó orúkọ wọn bàjẹ́ lójú wọn débi tó máa bàjẹ́ lẹ́yìn wọn. A ti ráwọn èèyàn tó ti ṣe ṣáájú tiwọn tí wọn wulẹ̀ débẹ̀, orúkọ wọn ò parẹ́. Èèyàn ni Awólọ́wọ̀, ó ṣe nígbà tó ṣe, títí di òní yìí à ń sọ pé kò sẹ́ni tó bá Awólọ́wọ̀ torí dáadáa tó ṣe ni. Káwọn náà wá gbìyànjú láti ṣe dáadáa fún wa. Ohun tó bá ṣe fún wa láàfin ìròyìn wọn o, tí wọ́n bá ṣaburú àwa tá máa kọ́ lẹ̀ máa kọ́, torí ọ̀pọ̀ wa ni wọ́n ti rán nílé ìwé, ṣùgbọ́n ní wa ò dùn ibi tá à ń fi ìwé yẹn ṣiṣẹ́ sí, torí àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n ń kó síṣẹ́. Àwa tá a wá jìyà fún ìwé ọ̀hún náà Nàìjíríà ń bí, àríṣẹ́ ọ̀hún ṣe o. Ọ̀kadà, taxi driver ni gbogbo wa ń sọra wá dà. Fún di èyí à ń bẹ Ọlọ́run, a dẹ̀ ń rọ Ọlọ́run kó bá wọn lọ́wọ́ kún ìjọba wọn láti ṣe láṣeyọrí. Àwọn ò fẹ́ ìjákulẹ̀ pẹ̀lú wọn o, ṣùgbọ́n káwọn náà rántí ọmọ Nàìjíríà pé àwọn náà ń kọ ìtàn sílẹ̀ ni. Ṣé ẹ rí gbogbo ibi tí wọ́n gbé kámẹ́rà sí yìí, gbogbo àwọn tó ń jà lọ́wọ́ yìí, kò sí nǹkan méjì tí wọ́n ń jà sí o, nítorí epo ni wọ́n ṣe ń jà o, àti torí owó tí wọ́n fi gbèrò. Torí pé tí owó àwọn bá dẹrùn fún wa, a ní máa bérò jà, èrò ní òsì ní bá wa jà lọ́pọ̀lọpọ̀. Òkè tí kan bá wà, ẹbí tí kò ní jẹ́ báwọn kan ọ̀ ní bá wọn jà lórí èèlò lọ́ fẹ́ bá wọn jà lórí gold 500 naira 600 ló ń bá wọn jà lórí. Wọ́n fún ẹ sáàmù nísìn, bẹ́ẹ̀ pé ìjọba tá à ń lò lọ́wọ́ nísìn, ìjọba yìí ọ̀nà àrùn lọ́wọ́ o, àjùṣe o, ìjọba Tinubu Ahmed ó tiẹ̀ ní pé nǹkan tí a fẹ́ fà lọ́nà bẹ́ẹ̀ ni pé nísìn ẹ wò wọ́n bá wọn jà, wọ́n ṣe everything, kò sí ọ̀hún kan epo ó tún advertisement wa lórílẹ̀‐èdè yìí
epo tá à ń rà tẹ́lẹ̀ ní 65 naira ó di 60 àwọn kan tà ní 700 àwọn kan 750 àwọn kan tà ní 650 bára fẹ́ ṣe tẹ́bìtì máa wà òkè tí a bá bèrè lọ́wọ́ bá lọ́yẹ̀ fún wa à ń ṣe fún ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba là ń ṣe fún ìjọba ń gbó lọ́wọ́ wa àwọn táwọn ń ta àrùn oúnjẹ jẹ lásìkò yẹ ká rí oúnjẹ jẹ ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè àlù kọ́ bá ìjọba sọ̀rọ̀ kọ́ lè gbàgbó ti wà àti mi lówó lọ́wọ́ mo dẹ̀ kó kadà owó ìrẹsì mo lọ lẹ́rìn ó ti pọ̀ owó tí mo fẹ́ jẹ tí bá jẹ ọ́nù ẹ̀ wọ́n pé mo fẹ́ sọ gbá mo fẹ́ sá ọ̀rọ̀ ọmọ mi ò ti jẹun lé báwo ni bàbá tó ṣiṣẹ́ báwo ló fẹ́ jẹun. wọ́n ní bómi ẹni ò bá tì í tó níwèé a máa fi ń bọ́jú ni ìgò bẹ̀tà ó máa dá lórin tá à ń kọ ní gbogbo ìgbà lórin táwọn adarí ìlú yìí ń kọ sí wa létí ṣé bó ṣe fẹ́ máa rí rèé ìjà lọ́tún ìjà lósì àwọn tí wọ́n jẹ́ baálé ilé wọn ò rówó mú lọ lé mọ́ àwọn ọlọ́jà ń kérora àwọn ọlọ́kọ̀ èrò wọ́n ń pohùn réré gbogbo ìlú ò fararọ ṣé bó ṣe fẹ́ máa lọ rèé ó kù sí ọwọ́ èmi àti yín ẹ wò ó bó ṣe lọ ní ìkànnì Yorùbá Gidi TV a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share gbogbo ẹ̀yin tẹ́ ń like gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí page wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àmọ́ lóore Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé lórúkọ mi pàdé wàwọ̀ bí ọjọ́rọ̀ ó dìgbà. ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 08028121088. masali kaoribaya kasaida yagaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní gbẹ̀ǹkú area olódó garage nílùú Ìbàdàn máṣádáàdì kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kò jádànù wòmísà
bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀, gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Gómìsà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Gómìsà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù. Ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́, bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Yorùbá Gidi.